wà láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni? látàrí ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà ìyún ní ìpínlẹ̀ Edo, ètò ìdìbò gómìnà bẹ̀ òun náà ló ti dàbí wípé níṣe ni àwọn wàhálà kan lóríṣiríṣi ńṣe ló ti ń ṣẹlẹ̀ láti agbọn ti bíbẹ̀ o. Wọ́n ní àwọn lájọ kan eléyìí tó jẹ́ pé wọ́n ń rí sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lóríṣiríṣi ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé iyùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Wọ́n ní àjọ òun eléyìí tí wọ́n pè ní Civil Society Organization àti àwọn ṣàǹkóṣàǹkó míì iyùn agbọn ti òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní wọ́n ti fi ojú wòye wọn hàn o, tó sì jẹ́ pé gbogbo wọn ti ń kọminú lórí ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí wọ́n ṣe kọ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn àjọsọyépọ̀ àlàáfíà tó jẹ́ wípé wọ́n máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀ tí ètò ìdìbò bá ti ń bọ̀ lọ́nà báyìí. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n kọ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn àlàáfíà tí wọ́n pè ní Peace Accord iyùn ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní ẹni tí ó jẹ́ adíje dupò gómìnà iyùn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àtẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ iyùn ní ìpínlẹ̀ Edo iyùn Godwin Obaseki. Wọ́n ní òun ló yànnà náà tó sì sọ ò wípé ẹ wò ó ṣe rí ìwé àdéhùn àlàáfíà tẹ ní kí gbogbo wa tọwọ́ bọ̀. Ó ní àwọn ò ní tọwọ́ bọ̀, tó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP kò ní tọwọ́ bọ̀ ni o. Ó ní àwọn ti sọ àwọn sì ti sọ. Ó ní ìwé àlàáfíà tẹ ní àtọwọ́ bọ̀ tó jẹ́ wípé níṣe ni ẹ̀yin gan lẹ́ ń ṣe àwọn nǹkan tó jẹ́ wípé ó lòdì sí ìtànpè ní àlàáfíà jákèjádò ní ìpínlẹ̀ Edo pẹ̀lú bí ètò ìdìbò bó ṣe ń bọ̀ lọ́nà ní kò pẹ́ yìí o. Obaseki yànnà náà ó fìdí ẹ̀ múlẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì wípé bẹ́ẹ̀ bá wò dáadáa ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Edo yóò wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án tá a wà yìí nìyún lọ́jọ́ sátidé ni o. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń ṣẹlẹ̀. Ó ní lára èyí tó jẹ́ gbòógì ibẹ̀ tó sì wà lókè téńté tábìlì òun náà ni wípé ṣe rí àwọn agbófinró ní ìpínlẹ̀ Edo lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ni o, tó sì jẹ́ wípé ìtẹ́ ń pè ní àlàáfíà